ológìní ìtàjòdè o èkúté ilé ẹ̀ paramọ́ra ológìní ìtàjòdè o èkúté ilé ẹ̀ paramọ́ra. ẹ̀yin èèyàn ìdùnnú ti ṣubú layọ̀ báyìí nígboro ayé. Chief Sunday Igboho de Jannajanna deba Awon Bandit. Chief Sunday Igboho de àwọn bandit tí ń bẹ nílẹ̀ Yorùbá wọ́n fẹ́ máa sá kíjo káàkiri báyìí torí pé kí ni ọkọ ìyá wọn ti dé. Sunday Igboho osa dé gbogbo band tí ń bẹ lórí orúkọ wọn pátápátá ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ti bá wọn yọ kúò. Wọ́n ti gbé band kúò lórí orúkọ wọn. Wọ́n lè wọlé bó ṣe wù wọ́n báyìí, wọ́n lè máa wọlé kí wọ́n máa jáde bó ṣe wù wọ́n. Ibo làwọn bandit yẹn wà ná kí gbogbo wọn lọ máa túnra mú o torí pé kí ni Sunday Igboho dé, wọ́n dé togun-togun, wọ́n dé tìjàtìjà. Èwo ni ká jòkó sáàrin èrò ká máa gbẹ́ra àbí kí ìdí ó máa yún ni. Kòró má gbọdọ̀ mọ́bìnrin lábẹ́ ó ti máa yún. Kóbìnrin ó fẹ́ tọ̀ kó múnira dání látàrí kòkòrò abẹ́. Kéwo kékeré ó máa súyọ ọdún nǹkan ọmọ obìnrin. Kọ́kọ́ ẹni sọ pé ó yẹ kó dìrònú látàrí kòkòrò ojú abẹ́ tí bóbìnrin jà. Ìjẹ́ kó gbádùn ìbálòpọ̀. Glutathione natural capsule ti dé láti kojú gbogbo kòkòrò ojú abẹ́ obìnrin. Glutathione jẹ́ òògùn tí a fi ewé àtegbò pèlò láyìíká tó mọ́ tónítóní. Gbogbo kòkòrò tó ń bà tọ́ ọkùnrin jẹ́ lára obìnrin tó wà nínú ẹ̀jẹ̀ pátápátá. Ni Glutathione ń bá jà. Kí nǹkan oṣù obìnrin ó máa ṣe ségesège kì í ṣojú lásán. Iṣẹ́ ọwọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ni. Kóbìnrin ó bọ́ṣọ kábí ó bùtì. Òjò dúró wò. Má jẹ́ kí àìsàn tó ògùn lè wò. Kó pa ọ́ dànù. Ó yá yára ṣàṣà. Kó pe nọ́mbà yìí láti ọ̀dà Glutathione tiẹ̀. 0906-866-4147. Lẹ́ẹ̀kan sí 0906-866-4147. Òpin ti dé bá gbogbo vaginal infection. Káti ọwọ́ bọ abẹ́ ká máa yún ti dópin. Kí ọmọ má dúró lára obìnrin ti di gbàgbé. Tó bá ti gbé Glutathione natural capsule lura. Àjọ tó ní ṣe pẹ̀lú òògùn lórílẹ̀‐èdè Nàìjíríà ti fò tẹ̀lú. Ó yá gbé lura kí gbogbo àìsàn inú ẹ̀jẹ̀ di gbàgbé. Vectocin natural Glutathione capsule. Ọ̀gá fún gbogbo àìsàn ojú ara obìnrin. Ẹ̀yin èèyàn mi sẹ́yìn ti gbọ́ ohun tó ń jà rìnrìn káàkiri gbogbo ẹ̀rọ agbágbé. Tẹ́ ò bá tí ì gbọ́ ẹ dákun ẹ dábọ̀ ẹ súnmọ́ bí ẹ jẹ́ ń sáré gbé yín débẹ̀. Olóyè Májàsọ́lá Sunday Igboho osa owó baba dami wọ́n ti yọ̀ǹda wọn o. Bẹ́ẹ̀ ni gbogbo ohun tí ń jọmọ́ ban lórí orúkọ wọn lórí international passport wọn wọ́n ti gbé gbogbo ẹ̀ kú o. Wọ́n ti yọ̀ǹda wọn tán pátápátá ni kò sóhun tó ń jẹ́ ban mọ́ lórí orúkọ Chief Olóyè Májàsọ́lá Sunday Igboho osa owó baba dami bí wọ́n ṣe máa wọlé bí wọ́n ṣe máa jáde ó ti bá rọrùn dé báyìí. Gbogbo kan máa rápálá wọlé máa rápálá jáde tó máa ń ṣe tẹ́lẹ̀ kò sóhun tó jọ mọ́ ìyún ti di àfihẹ́yìn tẹ́gun fi sọ. Ẹ wò ó mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì àdàbà tẹlifíṣàn ẹ kú ìsinmi òní bó lójú ọjọ́ ṣe lọ́dọ̀ tí yín bẹ̀ ń ọdẹ ọdún bíi lágbára Ọlọ́run ọba Èdùmàrè ọdẹ gbogbo wa yóò máa dùn ní. Mo kí yín sí orí ètò ti wákàtí afẹ́fẹ́ ọ̀jọ́mítóró ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Chief Olóyè Májàsọ́lá Sunday Igboho osa owó baba dami. Ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́sì máa bá mi pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó ba lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Ẹ wò ó tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé gbogbo èròǹgbà Olóyè Májàsọ́lá náà ni láti rí i dájú pé gbogbo band tí ń bẹ lórí orúkọ òun wọ́n yọ gbogbo ẹ̀ kúò tán yányán pátápátá ni. Àmọ́ ìdùnnú ṣubú layọ̀ lónìí lórí gbogbo ẹ̀rọ agbágbé pátá àti láàrin àwọn olólùfẹ́ Olóyè Igboho osa ìdùnnú ṣubú layọ̀ inú gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní dùn ni wọ́n ń dúpẹ́ fọ́lọ́run bẹ́ẹ̀ sì ni wọ́n ń gbóṣùbà káre fún Olúbàdàn tìlú Ìbàdàn His Royal Majesty Ọba Rasheed Ládọjà torí pé kíni wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà láti rí i dájú pé wọ́n yọ̀ǹda Chief Olóyè Májàsọ́lá Sunday Igboho osa owó baba dami. Lóòótọ́ àti lódodo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba nílẹ̀ Yorùbá ni wọ́n ti gbìyànjú tó jẹ́ pé àwọn náà ti rìn sórí ọ̀rọ̀ yìí. A lè sọ wípé Ládọjà nìkan ló ṣe a gbọ́dọ̀ gbóṣùbà káre fáwọn tó ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ náà tó jẹ́ pé àgbúrò wọn àmọ́ tó jẹ́ pé wọ́n ṣiṣẹ́ yẹn underground ni. Àmọ́ ohun tí ó yé gbogbo àwọn èèyàn ni wípé bàbá Ládọjà àwọn gangan ni wọ́n ṣiṣẹ́ yẹn o. Bẹ́ẹ̀ sì làwọn èèyàn ń gbóríyìn ńlá fún torí pé kíni wọ́n ní kò ju ọjọ́ kejì tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún ẹnjìnìà Ṣèyí Mákindé
tí wọ́n gbìnàyà tí wọ́n lọ sí presidential villa l'Abuja tó lọ bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó lọ bá wọn fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ wọ́n ní bọ́n ṣe ń dé padà sí Ìbàdàn báyìí ọjọ́ kejì ni bàbá Ládọjà Olúbàdàn tìlú Ìbàdàn kábíyèsí ni wọ́n gbéra ńlẹ̀ tí wọ́n lọ sí presidential villa ní ìlú Àbújá lọ́gán tó ń débẹ̀ báyìí wọ́n ní ọ̀rọ̀ yẹn gangan ni wọ́n bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n bá wọn sọ wọ́n fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe mú ban tí ń bẹ lórí orúkọ Chief Olóyè Májàsọ́lá Sunday Igboho Oòṣà tí wọ́n ṣe mú bá òun tí wọ́n ṣe mú kú emila ò níyọ̀ sí bá a ṣe fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn fọ́nrán lónírúurú ló ti bẹ̀rẹ̀ sí ní jáde lọ́lọ́kan òjọ̀kan tí àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní dunnú tínú wọn sì ń dùn dáadáa wípé wọ́n ti padà yọ̀ǹda Olóyè Májàsọ́lá Sunday Igboho Oòṣà Jannajanna ó dé bá àwọn bandit báyìí bẹ́ẹ̀ ni pàápàá jùlọ àwọn bandit tó yẹ pé wọ́n ti ń wọ ilẹ̀ Yorùbá tẹ́ ò bá gbàgbé orin táwọn baba ńlá wa máa ń kọ láyé ìgbà kan wọ́n ní ológin ní ìtàjòdè o èkúté ilé ẹ̀ paramọ́ra ológin ní ìtàjòdè o èkúté ilé ẹ̀ paramọ́ra Chief Sunday Igboho Oòṣà dé gbogbo èkúté ilé wọn paramọ́ra ni wọn ò ní option ju pé kọ́ máa sá pamọ́ lọ torí pé kíni ọkọ̀ ìyá wọn ti dé ẹ̀yin èèyàn ẹ jẹ́ ń gbé fọ́nrán yẹn wọlé kẹwàá gbọ́ bí tí Lady K tí wọ́n ti jáde tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kéde wípé Sunday Igboho Oòṣà o wọ́n ti yọ̀ǹda wọ́n ti fi wọ́n lẹ̀ pátápátá bó lẹ ṣe rí sí láì dé ìnàpẹ̀nu ẹ jẹ́ ń sáré gbé fọ́nrán yẹn wọlé kẹwàá gbọ́rọ̀ lẹ́nu Lady K fún alára wọn àti ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn náà tí wọ́n ti jáde lọ́lọ́kan ọ̀jọ̀kan láti wá fi ẹ̀mí ìmoore hàn sí bàbá Ládọjà lórí iṣẹ́ ńlá eléyìí tí wọ́n ṣe yìí bàbá gidi ni bàbá yẹn bàbá rere bàbá kẹ̀ ẹ ṣeun ẹ má jẹ́ ń dènà pẹnu ẹ jẹ́ sáré bá yín gbé fọ́nrán ìwọlé ẹ má yí kúrò ń bẹ̀ o Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà ẹ kú kalẹ̀. sin tí òṣogbo àfi téèyàn bá wá ó sì lè ṣàyẹ̀wò nípa ọ̀rọ̀ ara rẹ̀ ó lè mọ bí gbèsè ayé rẹ̀ ṣe wà irú eléyìí nìsín nǹkan fún ṣúgà tí ṣúgà fi máa lọ pátápátá lára èèyàn. ìtọ̀ ṣúgà. bẹ́ẹ̀ ni irú eléyìí nìsín oògùn fúnpá gíga ni kò sí ọdún tó bá ti lè wà lára rẹ̀ béèrè fún. ní hypertension. bẹ́ẹ̀ ni oògùn rẹ̀ ní. eléyìí àìsàn kan ṣe mí mo wá jí lóru èmi èsùn tilẹ̀ fi mọ́ ń yájú kalẹ̀ ní kedere ara wà ń ro mí ojú mi wà ń ṣe fì òrìn kan wà ń rìn mí mọ́lẹ̀ lórí kíní tó bá ti bẹ̀rẹ̀ sí ní gbàgbó yìí tó mú aburú kankan tó ṣẹlẹ̀ sí ọmọ kódà ó lè gun jọmọ àgbàlagbà tó jọmọ kékeré lọ òǹbó lọ́mọ jí tọmọ jí dìde ẹsẹ̀ àtẹ́lẹsẹ̀ ń tà mí kíní kan rìn kí ara mi orí mi wà ń gbá yìí tó bá ti bẹ̀rẹ̀ sí ní gbà ó ti wọnú ogun gbogbo tí bá jẹ́ láìsàn ara tí bá ń bẹ lára ṣe rí eléyìí ọṣẹ atúndè ni kò sí rúdè tó bá lè wà ọ̀nlálà lójú oorun pọ̀ ń jẹun ni o òun bóbìnrin sùn lójú oorun ni ẹlòmíì ọ̀sẹ̀ mọ̀ pé kóun máa bóbìnrin sùn lójú oorun wọ́n fi ń gbá sìkì èèyàn ni wọ́n fi bó ti ní tẹ́lẹ̀ onítọ̀ òun ò ní padà ní mọ́ bó sì tí ní ọmọ ilé ni onítọ̀ òun ò ní gbà nǹkan burúkú ni ọ̀sẹ̀ àtúndé ni tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ ẹ̀ ń forí kó jàǹkáwọ̀ ni ẹ̀ ń rìn lọ́ọ̀bì kan nǹkan kan kan yín lórí ni ẹ̀ ń sùn nílé ẹ̀rù ń bà yín ẹ̀ ń gbóhùn èèyàn tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ ogun ti ṣẹ́ nílé ayé yín ṣe rí eléyìí ìpara àánú ni kò síbi tó bá dé ayé ọmọ láàánú rẹ ni ẹlòmíì owó ọ̀sùn sòsò pa àánú rẹ sì ń ṣeun nítorí bá fẹ́ lọ béèrè bóbìnrin ń lo ọkọ rẹ̀ ọmọ sí dáadáa sí nǹkan àánú ni ẹ wá rí eléyìí ọ̀sẹ̀ ṣe mí kó kú ni dèdè tó bá rò náà ni kò sí nǹkan kan kò bá lọ́kọ̀ ní ọ̀pá bọ́ bá ti ń wẹ̀ ní ọ̀pá òun náà kò bá ní kinní kan gbogbo tó bá sá ti rò sí ọ kì í ṣe pé olówó ni mí mo ti ní tánkọ́ o ti ní tánkọ́ ó ṣe rẹ́mi gúngùn lórí ayé rẹ ni so èèyàn máa fi nǹkan jà èèyàn máa ní nǹkan jà ńlẹ̀ ni èèyàn ó fi nǹkan jà bí ìgbà téèyàn ní mọ́tàgbà mọ́lẹ̀ níjó ní inú wọn wọlé pásítọ̀ kan wọ́n yìn mọ́ gbàràrà ìbọn ọ̀ràn àwọn sì ti fojú pé pásítọ̀ ni tí wọ́n rò tí wọ́n fi lọ́ọ́ bá nu gbà pásítọ̀ òkè pásítọ̀ bò wọ́n sì yìn mọ́ ìbọn ọ̀ràn ẹ wálé ayé kalẹ̀ rí ilé ayé gbé kò sí tí ò sóògùn rẹ̀ gbogbo tó bá ti fẹ́ kó pè mí ìlú Ọ̀yọ́ Aláàfin mọ wà pè mí sórí nọ́mbà mi 08059856632 08059856632 àràgbé nílé ayé béèyàn bára ayé gbé wọn ò ní jẹ́ ogbé o gbogbo èèyàn kì í sì máa lógo wọn ò rògo fáwọn kan ni o bọ́rọ̀ ti rí ni. gbogbo ọmọ Yorùbá tẹ̀tà ìròyìn ayọ̀ at last Sunday Igboho is free. Bàbá mi Ládọjà ikú ò ní pa yín fún wa. Gbogbo èyí tẹ́ bá wo fídíò bàbá mi ṣí ẹ̀. Wọ́n ti free olóyè Sunday Igboho Oòṣà. Ayọ̀ 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 ayọ̀.
mi ò mọ bí mo ṣe fẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá mi Ládọjà. Ìgbòho ní kí n bóun dúpẹ́ lọ́wọ́ yín bàbá pé ẹ ṣé bàbá ọmọ bàbá dáadáa. Gbogbo ọmọ Yorùbá dúpẹ́ lọ́wọ́ yín fún àṣeyọrí ìròyìn ayọ̀ èyí tẹ́ mú wá fún wa. Tẹ́ni kí Sunday Igboho máa bọ̀ President Bola Ahmed, thank you for free olóyè Sunday Igboho, we say thank you to you. Bàbá Ládọjà ẹ ṣé. Igboho is a freedom man now. Igboho is a freedom man. No more wanted. Ẹ jẹ́ dìde. Ẹ wo. Gbogbo ẹ̀dá bá ti wo fídíò. Ẹ máa bá mi share. Ẹ máa bá mi pín. Ẹ jẹ́ kó wọ̀ gbogbo ayé lọ. Ẹ jẹ́ kó lọ bìsàbìsà. Ẹ jẹ́ kó lọ bìsàbìsà. Wọ́n ti fi olóyè Sunday Igboho. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba tẹ ṣiṣẹ́ because lẹ́yìn bàbá mi Ládọjà àwọn nìkan ni èmi ṣì mọ̀. Mi ò mọ̀ tàwọn ọba mi o. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin ọba tẹ́ bá tún wá pẹ̀lú fi ṣe iṣẹ́ yìí tí wọ́n fi free Chief Sunday Igboho. A dúpẹ́ lọ́wọ́ yín o. Gbogbo àwọn ọmọ ọkọ Yorùbá a sọ wípé ẹ ṣé. Bàbá Ládọjà a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣeun gan ni. Ojú òní tì yín. Ojú òní tàwọn ọmọ yín. Ẹ pẹ́ lórí àpèrè. Ikú ò ní pa yín. Àìsàn ò ní ṣe yín. Ní agbára Ọlọ́run. A máa rí yín pẹ́. Ẹ má bínú. Ọjà tí mo gbé síbí. Ẹni tó lọjà lọ́wọ́ agbọ́jà wọ̀. Náà ẹja continue. Ayọ̀ yẹn pọ̀. Fóònù mi á fẹ́ lè lànà lẹ́nìí. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ dúró ti olóyè Sunday Igboho. Ẹ ṣé adúpẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ kí ojú kó ti Ìgbòho ojú òní tì yín. Gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ dúró tán. Ẹ ṣé o. Bàbá mi Ládọjà àmọ́ lóore. Bàbá mi Ládọjà bí gbogbo èèyàn ò dúpẹ́. Èmi tí ìṣẹ̀lẹ̀ 2021 tó ṣojú mi. Tí mo rí bí Ọlọ́run ṣe fa kìnìún lẹ́nu ya fún Sunday Igboho tí màá fi ráyè escape. Mo sọ wípé ẹ ṣé. Àwọn ọmọ yóò ní ṣìṣe. Ipa yóò ní káyí kò ní káwọn ọmọ yín. Gbogbo ẹ̀yin tẹ́ wá dúró tí olóyè gbogbo ẹ̀yin lọ́balọ́ba. Ṣé rí ẹlẹ́yà kan ṣiṣẹ́ fi pé káwọn kọ́kọ́ ṣe kí ni? Ká blow good news. Gbàgbàgbàgbàgbà. A sì máa jubilate, celebrate. A sì máa jubilate. A sì máa jíjú ọpẹ́. A sì máa kọrin ọpẹ́ tá sì máa ṣe kí ni? Tá máa ẹ má jẹ́ kí n ti sọ̀rọ̀ jù. Ẹ ṣé o. Gbogbo ẹ̀yin tẹ́ bá wo fídíò ẹ pé short video ni. Ẹ bá mi máa share. Ojú òní sí yín. Ó dàbọ̀. Èwo ni ká ṣe kan kó dẹnu kọlẹ̀ ká má lè jìn dáadáa kóbìnrin kígbe lábẹ́ ẹni ká má ti gùnkè ká ti dà ọ̀nà àbáyọ ti dé o. Capable natural herbal remedy ló lè ṣe. Gbẹlura kó o dẹṣin gbẹmú kóbìnrin ó máa bẹ̀ kó ti tó. Tún wá tán síbẹ̀ o. Ìwọ tátọ̀ ẹ ò lè dánmọ́. Ìyẹn low sperm count. Ìwọ tó ní erectile dysfunction. Kó o bẹ̀rẹ̀ kó má lè nàró. Capable natural herbal remedy ló kápá ẹ̀. Capable natural herbal remedy jẹ́ oògùn tá a fi ewé àtegbò ṣe. Tí a ṣe àkójọ ẹ̀ níbi tó mọ́ tónítóní. Àwọn tó mọ̀ nípa ewé àtegbò ló pákéjì ẹ̀. Ó yá pé nọ́mbà yìí láti họ́dà fún Capable natural herbal remedy tiẹ̀ 0906-866-4147 lẹ́ẹ̀kan sí 0906-866-4147. Ó yá gbé Capable lura kẹ́ni ẹlẹ́ni bá bá gbàṣẹ́ ẹ ṣe. Capable natural herbal remedy ló lè mú ẹ Capable.